faridun. ìkúnlẹ̀ mi ni o. ala kulli muslimin. ìfẹ́ àti ntọ́da tí máa bẹ lọ́kàn àwọn ọmọ ẹni ọlọ́run ní mú àfáàwà ọ̀tán ní mú wọn sọ gbogbo tí wọ́n ń sọ látẹ̀kan. ijabatu faridun. mi ò tó bẹ́ẹ̀ o. ala kulli muslimin. kọ́lọ̀ wọn láàjòkólẹ̀ àwọn àgbàlagbà gbogbo tí àfáàwà ọ̀tán wí lérí mi kọ́lọ̀ ń yóò ṣe bẹ́ẹ̀. ijabatu faridun ala kulli muslimin. mo wá tàtàrà kíkí gbogbo àwọn bàbá mo kí gbogbo àwa ọmọ olókù. ijabatu faridun. alhaji wa abdulkadiri mo kí yín púpọ̀. ijabatu faridun. mo kí àwọn ọmọ bàbá mi bàbá Ibrahim. ala kulli muslimin. mo kí àwọn ọmọ Afarabi mo sì kí àwa tá a jẹ́ àfi ẹnu bí náà. ijabatu faridun. tora nílé méjì tá a máa ti ṣeré nígbà tí bàbá yìí ń bẹ láyé tá a wà ń kéékèèké tá a bá kò lè sàláàtì ògèdè pé ìyá wa nílé sàláàtì tí wọ́n fẹ́ níbi tá a ti ṣeré nígbà tá a wà ń kéékèèké afáwa aládìí afáwa nẹ́sẹ̀ nílé afúnkún yàyìn rẹ̀. salamun alaykum. a ṣeré débi wípé kódà a tún gbàgbé ilé ńjọ́ mi. sunnatun nabawiyatun. níbi ìwà rẹ̀ níbi ìwà dáadáa tí bàbá mi Ibrahimu tí wọ́n ní sọmọ ọlọ́mọ. sunnatun nabawiyatun. ní gbọ́ kí bàbá náà bá yàn jàrí láyé. ijabatu faridun ni. wọ́n a máa lọ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. ijabatu faridun. mo kí bàbá mi Imam Salati. ala kulli muslimin. ọlọ́mọsàjì kárí wọn pé. ijabatu faridun ni ala kulli muslimin. gbogbo abiyamọ tí ń bẹ mí kó bá ń yògbó ń ṣe Ọlọ́run. salamun alaykum. mo kí gbogbo àwọn ọmọ bàbá látòkè délẹ̀. sunnatun nabawiyatun. ó fi dérí Asayuti ó fi dérí bọ̀dá mi Bọ́lájí ó fi dérí Ismail. sunnatun nabawiyatun. àfáàjì túmọ̀ bí kílẹ̀ wí. ijabatu faridun. ó fi dérí Alhaji wa Abdallah. ala kulli muslimin. ọkùnrin Ọlọ́run. ijabatu faridun. ọba tó fi yín ṣe ọ̀ṣọ́ fún wa ikú òjijì ò ní gbẹ̀yìn lọ́wọ́ wa. ala kulli muslimin. kí àwọn ọmọ bàbá lọ́wọ́ ni bàbá mi Imam Salati ni wọ́n wọlé. ijabatu faridun. àti bàbá wa Magaji nílé àfa Salati. ala kulli muslimin. kò sí wàásí púpọ̀ báyé òun ti mọ náà lárí. gbogbo wọ ṣìkàṣìkà láyé báyé òun bó ti mọ náà lárí. ntí ẹ wá ń fẹ́ jọ pé àti ẹ wá rí òde ìdùnnú lọ mọ́ àfi bí fìdáwù. Allahu akbar. ẹ wo iye èèyàn láyé tó ti jáde láyé nínú ọdún tá a wà ń bẹ̀ yìí. Allahu akbar. tí àwọn èèyàn tí wọ́n sì tún ṣẹ́kù tí wọ́n tún kú ò láyé kọ́dún yìí tó kànlẹ̀. ya man bi dunya ishtagal. kullu nafsin za'iqatul maut. qad jarahu kulul amal. faya haza satarahalu an qaribin. faya haza. mo ti ní ojú máa kéwú dáadáa kó tó máa ké mi ẹ sáfà tí wọ́n kéwú sí lẹ́nu. ayakumullahu. àwọn bàbá mi ni wọ́n ń bẹ ń kalẹ̀ yìí. ayakumullahu. faya haza satarahalu an qaribin ila qawmin kalamuhum sukutu
فيا عسى سترهم عن قريب. ìwọ ìyàwó ìwọ ọkọ ìwọ bàbá ìwọ ọmọ ìwọ àfà ìwọ ṣéwù ìwọ olóṣèlú béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ ọ pé níjó ní ọ̀yà tó rìnrìn àjò. فيا عسى bàbá lọ Amẹ́ríkà èyí ó dé. سترهم عن قريب. báwa ìjára bẹ́yàn bá lọ London yóò dé. سترهم عن قريب. bẹ́yàn bá lè kó yóò dé. سترهم عن قريب. kódà gbogbo wa lọ́kọ̀ọ̀kan tá a dé yàyẹn bá a ti dé yàyẹn á padà sílé àbá ní padà sílé. إلى قوم كلام سكوت. àmọ́ kó dá gbogbo wa dángájíá pípa padà lọlé kan tẹnìkan ò ní wá mọ́. سترهم عن قريب. ó súnmọ́ o lílọ kó wa náà súnmọ́. إلى قوم bí ti bàbá wa ti jópin níjẹ ìjọ níjọ níyì tá a jọ kó fìdáwò wọn lónìí bẹ́ẹ̀ ni tèmi pẹ̀lú rẹ náà ó dópin ìjọ kan. سترهم عن قريب. ǹjọ́ wa dáa bí kú wọ́n ti di sílẹ̀ tán pọ̀nkan yìí. ǹjọ́ dáa kíkó ká àgbákò aburú mọ́ wa lọ́wọ́. سترهم عن قريب. kódà alifa wa gbà ọ̀rọ̀ wa ní fi sọ̀rọ̀ tó ti gbọ́dọ̀ dáhùn bàbá mi jòkúlẹ̀. إلى قوم كلام سكوت. ó dáa kíkọ́ wa rántí ijọ́ tí ó yin pin. إلى قوم ojú rẹ tó fi ń wò mí yẹn jọ́kàn bẹ tójú náà ó kù tí ò ní rí nǹkan kan mọ́. إلى قوم كلام سكوت. etí tẹ́ fi ń gbọ́ mi pé ń kí Al-Qur'ani jọ́kàn náà nífẹ̀ẹ́ tí náà gbọ́ nǹkan kan mọ́. سترهم عن قريب. níjẹ́ olómọ tí ó jẹ́. سترهم عن قريب. ibẹ̀ làáfàá mi ó tún ti máa jà sóde owó níbi òkú. سترهم عن قريب. bẹ́ẹ̀yàn bá ń rìn dáadáa bàbá adúpẹ́pẹ́ bí wa dáadáa. إلى قوم àìmọye ibilẹ̀ ràn wá lọ níta tí kì í ṣe lọ́rìn yìí. كلام سكوت. irú èyí tí wọ́n ṣe yìí tí wọ́n kọ́kọ́ gba owó fún mi owó náà yìí dá padà sọ́dọ̀ yín kí n tó máa lọ. إلى farabalẹ̀ حياكم الله. gbogbo nǹkan lọ bùn níbi ìtẹ̀rí kọ́ gbogbo ọmọ kéékèèké tí ń bá gbóúnjẹ àgbàlagbà jẹ yóò sì gbà kú àgbàlagbà kú. إلى قوم كلام سكوت. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń retí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ dáwọ́ fún ọ lóde lóòótọ́ láyé rẹ̀ ó tó ta sánsán òsì ni ó padà pa àfáà náà kú. إلى قوم كلامهم سكوت. ẹ̀rù etí ẹ̀ bá àwọn àfáà Amirul Muhajirin ẹ̀rù kì í bá àwọn àfáà bí wọ́n bá débi òkú ta ní rojọ́ mbẹ̀ yẹn. لكل أناس. ẹ dákun torí Ọlọ́run bàbá wà níbi òkú ẹ já mọ̀ pé bí òkú la wà ibi tó ti rojọ́ òun àtàtàkì bá mú ọ wọ́n là lè wọnú kòtò lónìí. لكل أناس. kọ́ńkálùkù ọmọ mi ní dèdè kun rẹ̀ ká tanra wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. مكبر بفناء. لكل أناس مقبر بفناء wọ́n sọ̀rọ̀ mi mẹ́mẹ́ o. لكل أناس مقبر بفناء. bàbá mi máa ń sọ̀rọ̀ àti ti dé. بفناء. ẹlòmíì ọmọ wa ní kì í sì máa ṣe bí Amirul Jaysi ṣé bí bàbá rẹ ti máa ṣe bí ọ̀pọ̀lọ́ ni kí n máa ṣe ni. لكل أناس مكبر بفناء. bí bàbá rẹ ti máa ṣe bí òǹtò ni kí n máa ṣe sọ́mọ pẹ́jẹ̀ kan náà lèmi pẹ̀lú rẹ ni. لكل أناس Amirul Jaysi náà wàá dà lónìí. مكبر بفناء. àti wọ́n tínú rẹ̀ ń dùn pa Amirul Jaysi kú wọ́n náà ó kú njọ́ kan. مكبر بفناء. ta ni ń bẹ tí ò ní kú. مكبر بفناء. Al-Imam Shafi'i
àárẹ̀ tó ṣe wọ́n tí wọ́n fi kú wọ́n ti buhaya tó tí wọ́n jẹ́ ìmáàmù muhaddith ọmọ akéwù wọn Al-Muzini ọmọ akéwù dáadáa ọmọ akéwù alibarika. likulli unasin. ó ní kalimatu Shafi'i fi maradil maut. ó ní àwọn gbólóhùn tá a fa àwọn sọ fóun nígbà tó kù sáàtà tí wọ́n fẹ́ kú. qala Al-Muzini wá sínú àná máa gbọ́ o. likulli unasin. Muzini ọmọ akéwù àgbà fún àfàwọ̀ Ash-Shafi'i. ó ní dakhalitu Shafi'i fi maradihi alladhi mata fihi. ó ní mo wọlé lọ bá àfa mi Shafi'i lérí àárẹ̀ tó ṣe wọ́n tí wọ́n fi wá kú. makibarun bibina'in. fọ̀pọ̀lìtù ó ní wọ́n sọ fún àfa mi pé ya Abdullah àfàgbà àfa mi kayfa asbahta báwo ni náìtì yín báwo lára yín ṣe sùn dáadáa sára yín balẹ̀. likulli unasin. ibi tí wàá fà mí tó ti mọ retí kókó kú ládùúgbò ló tó jẹun. likulli unasin. àfàgbà Ṣáfì yìí ní sọ̀rọ̀ yìí o. makibarun bibina'in. kayfa asbahta ya Abdullah ya shaykhana. fahum yunkisuna. báwo ni náìtì yín farafa ra'sahu àfàgbà Ṣáfì yìí wọ́n wá ṣeré báyìí wọ́n tún ṣeré báyìí.